ẹ ṣé mo dúpẹ́ mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi níbikíbi tí ẹ ti ń wò wá káàkiri àgbáyé. Mo kí yín o pé ẹ kú ọjọ́ ìsinmi èní o, ṣé àlàáfíà làbá yín o, ṣé dédé, ṣé ara ò le bí? Mo kí yín, mo dẹ̀ kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lẹ́ẹ̀kan sí pé ẹ kúlé, gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo ìpè ẹ kúlé là ń kára lé ẹ̀rìn wàhálà kérú ọ̀nà. Ẹ̀yin tí ẹ wá ń darapọ̀ mọ́ wa, ẹ bá mi pín ètò yìí. You know it's unusual kí n wá láti ṣètò lọ́jọ́ Sunday kí tí ẹ wá ń ṣe irú àkókò tí mo wà lọ́wọ́lọ́wọ́ yìí. Ẹ bá wo ibi tí mo wà yìí, ẹ rí pé ó yàtọ̀ sí ibi tí mo ti ń ṣe ètò. Ìdí ni wípé mo ṣàlàyé fún yín gbogbo bọ́n ṣe ń lé mi kiri, bọ́n ṣe ń wá mi lọ́tùn lósì. I have to change environment. Bó tún ṣe wá gba ibi tí mo kó ẹrù wáyà náà ni mo ṣe páàkì débẹ̀. Tẹ bá wo gbogbo sọ̀rọ̀ ní ìṣẹ́ rí pé kódà tí bá fi kámẹ́rà yẹn tí mo gbé tẹ wò ẹ rí pé mi jẹ́ tí ìráyè sẹ́tù tó ẹrù. So ìgbọ́ràn dẹ̀ sàn ju ẹbọ tọ́lọ́run bá ṣọ̀yàn òun náà àtún ṣọ́ra ẹ̀. A mọ agbára tó wà lọ́wọ́ Nigerian government. Tán bá sa agbára wọn yẹn, tán bá mú irú wa ìtàn mú wa balẹ̀, tán pa wá, kò sí tí ẹnikẹ́ni fẹ́ ṣe àfi tí Ọlọ́run bá jà fún mi. Ìdí nìyẹn tó fi jẹ́ pé àwa gan fúnra wa a gbúdọ̀ ṣọ́ra wa dáadáa. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tí ẹ wà pẹ̀lú mi, tí ẹ bá ń gbọ́ mi dáadáa, ẹ máa jẹ́ kí n rí kọ́mẹ̀ntì yìí pé ẹ ń gbọ́. So ẹ ṣé, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Ẹ kúlé gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan sí. Ẹ̀yin tí ẹ ń wò mí ní Facebook, ẹ máa bá mi share program yẹn. Ẹ̀yin tí ẹ wà pẹ̀lú mi ní TikTok, ẹ má ṣàlàyé máa bá mi share, please. Ẹ bá mi pín. Kẹ́dẹ̀ máa follow, ẹ̀yin tí ẹ ti follow, ẹ máa follow. Kẹ́dẹ̀ rí dájú pé like yín ẹ jẹ́ kó máa lọ ní lákọ̀lákọ̀ ká tó parí ètò olóye like tèmi fẹ́ rí o. Ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe máa ń sọ tèmi nìyẹn. Ẹ ṣé. Now let's go straight to the point. Ẹ kúlé lẹ́ẹ̀kan sí ẹ̀yin ọmọ Yorùbá. Èmi ò wá lérò yìí pé ẹnìkan lọ ẹnìkan ò lọ. Mi ò lérò yìí pé yẹn ló wá yẹ kó bí oríṣiríṣi ọ̀rọ̀. Kò wá sí ọ̀rọ̀ tí gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀, kò sí tẹ́ ń sọ tí ó jẹ́ tuntun táwa ò ti mọ̀, tá a ti gbọ́. Kò sí gbogbo ẹ̀ tá a ti gbọ́. Mo dẹ̀ fẹ́ sọ kinní kan fún ẹ̀yin ọmọ Yorùbá lénìí. Sunday Igboho, mi ò lọ ọ̀dọ̀ ẹ̀ kí n búra fún rí o. Mi ò dẹ̀ ní búra fún. Níbi tí mo wà yìí, tí Ọmọlúkà wà yìí, ibi tẹ́mi wà yìí, mo mọ ara mi dáadáa, mo mọ oríṣi èèyàn tọ́lọ́run dá mi. Tó o bá jókòó tí bá bá ẹ rìn láàárín ọjọ́ kan tàbí méjì àbí mẹ́ta, máa mọ oríṣi èèyàn tó jẹ́. Sunday ọmọ Adéyẹmọ, èmi súnmọ́, mo mọ̀ dáadáa. Ìdí tí mi ṣe lè búra fún Sunday ni pé èèyàn lèèyàn á máa jẹ́. Ṣùgbọ́n Sunday ọmọ Adéyẹmọ tèmi súnmọ́ yẹn, tí mo fi ń dá yín lójú pé mo mọ̀ wípé báyìí àtọ̀run kọjá, Sunday ò ní dalẹ̀ Yorùbá láéláé. Sunday Igboho ò ní dalẹ̀ Yorùbá láéláé. Ẹ̀yin tẹ́ ẹ̀ súnmọ́, tẹ́ ẹ̀ mọ̀ lẹ́lẹ̀ dá òtẹ́. Ẹ̀yin tẹ́ ẹ̀ móríṣi èèyàn tí Sunday ọmọ Adéyẹmọ jẹ́, ẹ̀yin lẹ́lẹ̀ máa doubt. Ẹ jẹ́ kí n sọ àwọn nǹkan kan fún yín. Ṣé a rí nínú ìrìn àjò Yoruba Nation? Tẹ́ ẹ bá wo ìrìn àjò yẹn, bá wo sàkún ẹ̀, mo ti sọ ní ọ̀rọ̀ rí. Oríṣi àwọn mẹ́ta ló ń ṣe Yoruba Nation. Oríṣi mẹ́ta ni wọ́n. Ìwọ ni wàá wá yẹra ẹ wò pé èwo nínú ẹ̀ ni mo fọ́ sí. Àwọn sẹ́ẹ̀tì àkọ́kọ́ àwọn tó wà ní Yoruba Nation tó ń ṣe, sẹ́ẹ̀tì àwọn tó jẹ́ wípé owó ni wọ́n wá, ebi ló lé wọn débẹ̀ pé bóyá tí bá ṣe lé bóyá màá rówó. Àwọn sẹ́ẹ̀tì kan nìyẹn. Irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ yẹn, wọn ò ní lọ́kàn láti jà fún ìran Yorùbá. Wọn ò ní lọ́kàn yìí pé tó bá já síkú àwọn rẹ́dì. Wọn ò ní lọ́kàn yìí pé anything tó bá yọjú lórí ọ̀rọ̀ Yorùbá àwọn máa dúró ṣá àfi táwọn bá gba Yorùbá Nation. Ìdí tó dẹ̀ fi rí bẹ́ẹ̀ ni pé owó ni wọ́n wá. Sẹ́ẹ̀tì kan nìyẹn o. Ìtàn fẹ́ jẹ
àti èrè làwọn bá dé. ṣé wá rí sẹ́ẹ̀tì kejì òun làwọn tó wá orúkọ làwọn wá dé. àwọn yẹn ti lè rí ó ṣeéṣe kán ní owó díẹ̀ dání, wọ́n lè lówó díẹ̀ dání, bóyá wọ́n níṣẹ́ tí wọ́n ń ṣe tán fi ní owó, tán fi ń jẹ, tán fi ń mu, tán dẹ̀ rí nǹkan bẹ̀. àwọn sẹ́ẹ̀tì kan nìyẹn. òyìnbó pè ní fame. in tí wọ́n torí ẹ̀ wá is fame. They are not in Yoruba Nation because they love Yoruba Nation. wọ́n lè nífẹ̀ẹ́ o, ṣùgbọ́n tí wọ́n torí kì í ṣe ìfẹ́ tán nìyẹn náà torí ẹ̀ wá. wọ́n wá nítorí orúkọ, wọ́n fẹ́ bra orúkọ fún ara wọn. wọ́n dẹ̀ ti wọ̀ ọ̀tún, wọ́n ti wò sí, wọ́n ti rí the only place tá a tún ti lè rí orúkọ òun ni káwọn wọnú Yoruba Nation lọ. àwọn sẹ́ẹ̀tì kejì nìyẹn o tó wà ní Yoruba Nation yìí. irú wọn àwọn tí mo dárúkọ fún yín, wọn ò nílò àti dárúkọ àwọn wọ̀nyẹn kẹ́ ẹ tó mọ̀ pé èèyàn báyìí nítorí nǹkan báyìí ló ṣe wá, level báyìí ló fọ́ sí. then àwọn kan wà tó jẹ́ pé wọn ò wá owó wá, wọn ò dẹ̀ wá orúkọ wá, ṣùgbọ́n wọ́n wá nítorí pé wọ́n fẹ́ kí Yoruba Nation dá dúró, wọ́n fẹ́ kí Yorùbá gba òmìnira. They want liberation, total liberation for Yoruba people. àwọn kan nìyẹn o. ṣé rí ọ̀pọ̀lọpọ̀ nínú yín tẹ́ ẹ̀ mọ̀ tó ń lọ. mo sọ ọ̀rọ̀ kan nígbà kan, mo ní ṣé rí ọ̀rọ̀ Yoruba Nation yìí, èmi mọ̀ pé Ọlọ́run lọ́wọ́ sí i. ìdí tó dẹ̀ fi rí bẹ́ẹ̀ ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwa tá à ń ṣe Yoruba Nation lénìí, ọdún 3-4 sẹ́yìn la àmọ́ra wa rí. àmọ́ra wa rí. Sunday Igboho tẹ́ ẹ̀ pariwo lénìí, àtòmíyalé tẹ́ ẹ̀ ń sọ. Matthew Eniola ọmọọṣẹ́ Koiki, òun ló mú omíyalé dé ilé Igboho. Igboho ò mọ sugar boy rí, Igboho ò dẹ̀ mọ omíyalé rí. I am not here to defend anybody, to defend Igboho, but at the same time tí bá defend Igboho ó tó bẹ́ẹ̀, torí mo fojú mi rí Igboho, mo rí sí èèyàn tó jẹ́. Bíbélì dẹ̀ sọ wípé ká wádìí òtítọ́, ká di òtítọ́ mú. Human, èèyàn kò ní ṣaláìṣèṣe èèyàn. tí n bá sọ pé mi ò trust anybody, mi ò ṣàṣìṣe. At the same time tí n bá sọ pé mo trust lágbájá, á ní tí mo rí kí n tó sọ pé mo trust yẹn. Sunday ọmọ Adéyẹmọ tẹ́ ń wò yẹn, èmi trust yẹ pé kò ní dá ìran Yorùbá. bó bá kú ìràwọ̀ kan lójú ọ̀run, Sunday ọmọ Adéyẹmọ ò ní dá Yorùbá, torí mo ti encounter nǹkan bíi 2-3 lọ́dọ̀ ẹ̀ tí mo fi gbàgbọ́ pé Sunday ò ní dálẹ̀, Ìgbòho ò ní dálẹ̀. mo sọ fẹ́ yàn ọmọ Yorùbá ni. àwọn sẹ́ẹ̀tì kẹta tó wà ní Yorùbá Nation làwọn tó jẹ́ pé wọ́n fi tọkàntọkàn wọ́n fi wá ṣe é. wọn ò wá orúkọ, wọn ò dẹ̀ wá owó, wọn ò wá ipò. gbogbo kinní wọ̀nyẹn pátápátá ó ṣeé ṣe kán ní, ó dẹ̀ ṣeé ṣe kán má ní, ṣùgbọ́n wọ́n torí wípé àwọn fẹ́ kí ìran Yorùbá bọ́, torí ìfẹ́ tán ní sí Yorùbá, òun ni àwọn sẹ́ẹ̀tì kẹta. mo gba ẹnu mi láti sọ pé sẹ́ẹ̀tì kẹta yẹn lèmi ọmọ lúkà dúró sí. ibẹ̀ ni Sunday Igboho wà. èmi báyìí mi ò lówó, mi ò lórúkọ, mi ò nípò, kò sí tí mo ní, ṣùgbọ́n láti ìgbà tí mo ti wà ní màjèsín ni mo ti ní ìfẹ́ Yorùbá lọ́kàn mi, tí mo ti ń rò ó láàárọ̀ lásán lálẹ́, tí Ọlọ́run dẹ̀ fi hàn mí lójú àlá láti as far back as bóyá ni mo ju ọmọ 20 years tọ́lọ́run ti fi ìran Yorùbá Nation hàn mí. sọ̀rọ̀ mi yé yín. now lórí gbogbo àlàyé tí mo wá ń ṣe yìí, ẹ rí i pé kò sí tí mo ní, ṣùgbọ́n ìran Yorùbá yẹn ó jẹ mí lógún ju any other thing lọ. Sunday Igboho at the same time, ìfẹ́ Yorùbá wà lọ́kàn ẹ̀, ó dẹ̀ jẹ́ lógún ju ohunkóhun lọ. òun gẹ́gẹ́ bí ẹnìkan, ṣé orúkọ ni Sunday Igboho wá sí Yorùbá Nation ni? ẹ̀yin tẹ́ ẹ mọ̀ Sunday, ẹ dáhùn question yẹn náà. tàbí kí n sọ pé ẹ̀yin tẹ́ ẹ mọ̀, ṣé orúkọ ni Igboho wá sínú Yorùbá Nation tí ò ti ní? wọ́n ti gbọ́ Igboho, Sunday Igboho, Sunday Igboho kó tó di pa bẹ̀rẹ̀ wàhálà Yorùbá Nation yìí. so therefore, ṣé orúkọ ni Igboho wá? ṣé owó ni Igboho wá sínú Yorùbá Nation? Igboho ti ní owó, olóye ilé tó ti kọ́, olóye ilé tó kọ́ sí Ìbàdàn, olóye tó kọ́ sí Òṣogbo, olóye tó kọ́ káàkiri bẹ́ẹ̀ kó tó di pé wá sínú Yorùbá Nation. so ṣáà wá sọ yìí pé
tọ́rọ́kọ́bọ̀ tẹ́ fẹ́ dá fún Ìgbòho nínú Yorùbá Nation ló torí ẹ̀ wá ṣe Yorùbá Nation. Gbogbo owó tí everybody ti dá fún Ìgbòho tẹ́ pariwo pé ẹ̀ ń dá àtẹni kó 500,000 wá, àtẹni san 10 million 20 million 50 million tẹ́ pariwo tán bá kó gbogbo ẹ̀ papọ̀. Aró lóṣèlú kan nínú àwọn tó ń contest lẹ́ni tá gbé fún Sunday Ìgbòho pé ṣáà fún mi ní support. A gba gbogbo ẹ̀ tán stew ẹ̀ pé ìwọ ṣáà support mi, gba 200 million yìí, gba 300 million yìí, tí bá wọlé nǹkan báyìí ni màá fún ẹ. Wọ́n wà o, tí bá parọ́ ẹ já mi náà nínú Yorùbá yìí o. Now ibi tí mo wá, ẹni tó wá mú mi jáde kì í ṣe torí tèmi gan, kì í ṣe torí tèmi. Ẹni tó bá wo oníkálukú, ẹni tó bá wọ ẹlẹ́nu ló lè fẹnu ẹ̀ sọ. But I will continue to tell you the truth. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ nínú yín in tí ò yé yín ó pọ̀ ju tó yé yín lọ. In tí ò yé yín ó pọ̀ ju tó yé yín lọ. Mo fẹ́ kẹ́ understand kíní kan dájúdájú pé òyìnbó ń pè kíní kan ní integrity. A ní integrity jura wa lọ. Tó bá number one, mo fẹ́ kẹ́ mọ àwọn nǹkan, mo fẹ́ sọ nǹkan bíi méjì mẹ́ta kan fún yín nípa omíyalé àtàwọn tó jọ lọ. Number one, tẹ́ ẹ bá wo omíyalé kò ní integrity at all. Omíyalé ò ní. Financially, morally, he doesn't have anything that has to do with integrity. Kò dé. Ẹni tó bá ní integrity either financially or morally, ó máa rí dájú pé orúkọ tóun ní ò bàjẹ́. A máa lé orúkọ yẹn, a máa make sure gbogbo ọ̀nà tó fi máa protect yẹ ló máa lé. Èmi ní integrity financially or morally. Tó bá dó jágbàlagbà tí mo rí ẹ pé ó dàgbà, bóyá ó ṣeéṣe kó jù mí, tó bá insult mi ò ní insult ẹ padà. Màá dọ́gbọ́n bá ẹ sọ̀rọ̀ bí tọmọlúwàbí ni. Bó o bá fún mi ní 1 naira tó sọ pé Ọmọlúkà gbà mo fún ẹ, màá mọ̀ pé mi ló fún. Bọ̀ tó bá fi rán mi sí èèyàn, mi ò ní mú 1 naira níbẹ̀. Ìgbòho tó ń sọ di ọ̀la pé òun trust Ọmọlúkà, ẹ lọ bèrè, ó máa ń sọ di ọ anywhere. Ìgbòho máa ń sọ ní mo trust Ọmọlúkà. Ó test me many times ni, because ó láwọn tó rán mi sí. At the end of the day tán lọ padà, tán pàdé lẹ́yìn, tán dẹ̀ sọ̀rọ̀ débẹ̀. Ìgbòho dẹ̀ confirm fún pé so ẹ̀yin lẹ́rán ọjíṣẹ́ fún mi. When you have integrity, kò sí ohunkóhun tó wà lábẹ́ ọ̀run tó máa jọ ẹ́ lójú. Number 2, nípa omíyalé, ọmọdé ni ọpọlọ ẹ̀ ò gbé nǹkan tó wà nílẹ̀ yìí. Ọpọlọ ẹ̀ ò gbé. Ayé tẹ́lẹ̀ làwọn ọmọdé ti ní ọpọlọ tí ò ní ju ọmọ 25, 27 years tádẹ̀ gbé odindi orílẹ̀-èdè. Ayé tẹ́lẹ̀ nìyẹn, kì í ṣayé sí. Ọpọlọ omíyalé kéré, kò lè gbé. Omíyalé is about, I think, 29 or 30 years. Omíyalé ò tí pé 33 or 35 years now. Bẹ́ẹ̀ ni ẹ lọ confirm. Ó fúnra ẹ máa ń sọ. Kí ni èjì ẹ̀? Ó kéré. He could not think for himself. Kò lè rò lọ wájú pé ṣé tí n bá gbé gbèsè ṣé mi ò ní, orúkọ mi ò ní bàjẹ́. In tó ń rò ní pé mo fẹ́ ṣe fàájì, I need money. Money is not forthcoming. Àtọ́jọ́ tẹ̀yìn onítìrí yín ti bẹ̀rẹ̀ tẹ́ ti pariwo màmá yín onítìrí yín lọ, tẹ́ ẹ̀ fi kọ́bọ̀ sílẹ̀. Kì í ṣe gbogbo èèyàn pátápátá nínú wa ló ní integrity láti sọ pé màá dúró sẹ́. Lábẹ́ bó ti wù kó rí, èmi o Ọmọlúkà kò sí ọmọ mi òun tí ẹ wọlé ní yàsàkà ní ìmẹ̀mẹ́. Kì í ṣe pé wọn ò gbìyànjú ẹ̀sùn mọ́, wọn ò ní wà. Torí wọ́n mọ̀ pé mi máa dúró tọ́ lórí ẹsẹ̀. Ebi yẹn á yá apá mi kú. Ìjọ́ tẹ̀ ti fún mi mọ́ ìní tẹ̀ ń fún mi. Ṣé mo kú ni? Àbí mo rùn? Ókè wọ́n lé mi kiri sí, wọ́n wá mi torí ọ̀rọ̀ election. Wọ́n fẹ́ tọ́jú mi sí station yẹn kó fi parí election tó náà fẹ́ ṣe. Mo kúrò níbi tí mò ń gbé. Tẹ́ ẹ bá wo bí ṣe rí pé there is changes. Àná ni mo páàkì wá síbi tí mo tún ṣe páàkì sí yìí o. Àná. Let me tell you my people. Ẹni tá à ń sọ yìí, omíyalé, kò ní
capacity tó lè fi gbé pé mo máa lórúkọ tí mo fẹ́ protect. Nínú Yorùbá Nation èmi Ọmọlúkà mo lórúkọ o. Tẹ́ ẹ bá mọ̀ èmi mọ̀ pé mo ní orúkọ. Torí mi ò lè ka oyè ìgbà tí mo máa rin ìrìn àjò tí màá débi tí mi ò ti ní expect. Màá rí èèyàn méjì mẹ́ta tán pariwo ẹ̀yin l'Ọmọlúkà sà, ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ ṣé gan ẹ kúṣẹ́ wá tí wọ́n á kí mi níbi tí mi ò ti mọ ẹnikẹ́ni rí. Ọmọlúkà lórúkọ. I will never allow that name to be destroyed or to damage. Kò ní bàjẹ́. Mi ò ní jẹ́ kó orúkọ yẹn bàjẹ́ fẹ́mi. Mo ní orúkọ. Ètò òyìnbó ń pè ní image or kí sọ pé orúkọ mo ní tí mo fẹ́ protect tí mi ò dẹ̀ fẹ́ kó bàjẹ́. Òun ò mọ kò mọ tán pè ní orúkọ kò yé ó sì kéré ju kó lè mọ tán pè lórúkọ lọ. All he's thinking is I have to spend money. I'm a youth. I have to look fine. I have to do this. I have to do that. In tó ń rò nìyẹn. Bẹ́ẹ̀ ẹdìyẹ tí ò kú wọn ló máa jẹ àgbàdo. Ìyẹn number 2. Number 3 nípa omíyalé ni wípé ó jẹ́ olójú kòkòrò èèyàn. Tí ó bá ṣe pé omíyalé jẹ́ olójú kòkòrò ó yẹ kó ní àròjinlẹ̀ yìí pé ìgbésẹ̀ tí mo fẹ́ gbé yìí ṣé kò ní tabá olóyè Sunday ọmọ Adéyẹmọ bó o ṣe súnmọ́ olóyè tó. At least for some periods of time you were living in his house. Gbogbo tó kúrò nílé olóyè sí tá bá máa ṣe tá bá máa gbé yẹ̀wò mi ò tí ì lérò ipò pé oṣù 2 tàbí 3. Ibẹ̀ ló ń gbé tán ti arrest yẹ lọ sí Àbújá. Nígbà tó dé láti Àbújá ibẹ̀ ló padà darí sí tó tún gbé. Tó bá jẹ́ ẹni tó lọ́pọlọ tó láròjinlẹ̀ wàá rò ó pé ṣé tí n bá gbé ìgbésẹ̀ yìí ṣé kò ní ba kárí àwọn ọmọkùnrin yìí jẹ́ ṣé kò ní taba torí bí mo ṣe súnmọ́. Tẹ́ bá wo ọ̀rọ̀ mi ẹ rí i pé capacity omíyalé kò gbé gbogbo n tá à ń sọ yìí. Tí n bá rò lọ́kàn pé mo fẹ́ ṣe irú nǹkan tó omíyalé ṣe yìí ńgbà n bá máa fi ro ọ̀tún ro òsì Ọmọlúkà ò lè ṣe. Moreover I'm not even thinking of it. Àwítà ìwé ẹnìkan ní ṣèbó ṣòṣèlú rí omíyalé òṣòṣèlú tẹbi táwa ṣe dé. Èmi contest fún State House of Assembly rí. Mo contest fún Ondo State House of Assembly. Mo contest fún rí. Kì í ṣe I'm not talking of pé mo jẹ́ aspirant o. I am a candidate not aspirant. Mi ò wọlé o right but I am a candidate. Tí ó bá ẹni tó bá láròjinlẹ̀ a mọ̀ yìí pé kì í ṣe ọ̀rọ̀ ká lọ dìbò fún ọmọ wa tàbí má dìbò fún ọmọ wa lókàn. Ẹ jẹ́ kí wá sọ reason fún yín kí tó padà sọ́dọ̀ kí tó sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó lóye sọ fún wa ní nǹkan bí ọ̀sẹ̀ bíi 3-4 sẹ́yìn nípa omíyalé. Ẹ jẹ́ kí clear kíní kan fún yín. Kò sí ẹni tó ń bínú sí Tinubu. Èmi Ọmọlúkà mi ò bínú sí Tinubu. Mo ń tẹnumọ́ fún gbogbo yín ní gbogbo ìgbà pé mo nífẹ̀ẹ́ Tinubu. Mi ní parọ́ fún mi ní tàn yín. Ṣùgbọ́n mo fi gbogbo ohun tí mo ní láyé àti ọ̀run mo fi búra fún ẹ̀yin ọmọ Yorùbá. Mi ò lè advance. Mo máa ṣe ọ́díò fún àwọn èèyàn mi l'Ondo State lẹ́ni pé wọn ò gbọ́dọ̀ jáde dìbò. Ìdí ni wípé kò sí àǹfààní tí ìbò tàbí Nàìjíríà tó fẹ́ ṣe fún àwọn ọmọ Yorùbá. Bẹ́ẹ̀ gbé Jésù kó jẹ́ ọmọ Yorùbá kẹ́ẹ̀dí kó lọ sojú Yorùbá ní presidency yẹn kó lọ sit sórí ìjókòó yẹn ẹ máa ṣépè fún Jésù ni. Because amúkun ẹrù ẹ wọ́ ẹ̀ ń wòkè ẹ̀ wọlé. Àwítà ìwí ẹni Yorùbá Nation ẹ̀ rí gbà ṣé ẹ tún fi ọmọ yín lẹ̀ kíyà jẹ ni. Ẹ ponú omíyalé ó gọ̀. Look, kò sí magic, kò sí àrà, kò sí tẹ́lẹ̀ṣẹ́. Millions Tinubu kò lè di president Nàìjíríà kẹ́yìn ọmọ Yorùbá rẹ́rìn ẹ̀ lè rẹ́rìn ẹ̀kẹ́ náà ni. Fact tí mo fẹ́ kẹ́ mọ̀ nìyẹn. Tó bá tiẹ̀ wá ṣé fọ́dún 7 péré lẹ́fẹ́ fi gbádùn tẹ́ fẹ́ fi rẹ́rìn lẹ́yìn ọdún 7 yẹn ó parí kẹ́tù padà sínú ìyá yín ẹ̀ ṣe láròjinlẹ̀.
ẹ ṣe ní ìrònú kẹrò jinlẹ̀jinlẹ̀. Abẹ́rẹ́ nǹkan Sugar Boy gbogbo yín ẹ wá fún àwọn káàmpù màdàrú, ẹ fún wọn láyè kán bẹ̀rẹ̀ sí ní sọ ìsọkúsọ, kán bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ tí ò tiẹ̀ yẹ kó jáde. Ẹ fún wọn láyè kán bẹ̀rẹ̀ sí ní sọ. Ẹ̀yin lẹ sọ̀rọ̀ sólóyè, ẹ̀yin lẹ folóyè gbolẹ̀. Kálẹ̀ tó mọ ni ló ń ṣe ni, ẹ̀yin lẹ mọ olóyè tẹ́ ẹ ṣe olóyè. Mo dẹ̀ ń sọ mò ń tún sọ. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ rí tómíyalé ṣe, tẹ́ ẹ gbàgbé pé kì í ṣe Sunday Igboho ló bí omíyalé, kì í ṣe bàbá ẹ̀, kì í ṣe ìyá ẹ̀, wọn ò ń sọ ọmọ ìlú kan. Yoruba Nation ló mú kí omíyalé mọ olóyè Sunday Ọmọdéyẹmọ. Tẹ́ ẹ gbàgbé wípé omíyalé lè dá decision make fúnra rẹ̀, ó dàṣẹ ẹ pa fúnra rẹ̀, ó tó pa. Ẹ gbàgbé ẹ wá ń pariwo ọmọ ọlọ́mọ kiri pé ó mọ̀ sí. Àyàfi tó bá jẹ́ lóòtítọ́ ní Igboho mọ̀ sí lẹ́ẹ̀ni jẹ ìyà yẹn. Ìṣẹ̀dá ọmọkùnrin yẹn á dá yín lẹ́bi, á dá yín lẹ́jọ́, ẹ jẹ́ pàmì ìyá ẹ ní mú jẹ́. Ní nǹkan bí oṣù kan ó lé, olóyè Igboho pè mí. Bó ṣe pè mí, ó gbé bàbá Èkìtì wọlé, Ọmọlúkà bàbá Èkìtì, mo fẹ́ kẹ́ ẹ ṣọ́ra lọ́dọ̀ omíyalé o, àwọn ìrìn báyìí ló ń rìn o. Ọ̀rọ̀ tí mò ń sọ fún yín, Ọlọ́run tó dá yé àtọ̀run òun lẹ́lẹ́rìí mi o. Mo ti sọ fún yín, mi ò wá dìfẹ́ǹdì olóyè. Ìṣẹ̀dá ẹ̀ á jà fún, ìṣẹ̀dá Sunday Ọmọdéyẹmọ á jà fún. Ọlọ́run tó ṣẹ̀dá ẹ̀ á jà fún. Ọlọ́run tó dẹ̀ ṣẹ̀dá èmi náà á jà fún ni. Torí ọ̀pọ̀lọpọ̀ yín ti pariwo nú gúrùpù kiri pé àwọn mọ̀ pé Ọmọlúkà máa wà ń bẹ, ẹ̀gọ̀ ẹ ponú. Ẹ wojú mi, tẹ́mi bá ń sáré owó níbi tí Ọlọ́run fi ẹnu kẹ́mi, tó fi ọpọlọ kẹ́mi, tí n bá ń lé owó, mi ò ní ìdá ti kanlẹ̀kùn ilé Tinubu. Mo mọ àwọn tí màá lọ bá, màá wọ bẹ̀, màá gbé owó jáde. Mi ò ní ìdá ti kanlẹ̀kùn ilé Àtíkù, màá wọ bẹ̀, màá gbé owó jáde. Mọ́jèjì ni mo ti ní connection. Ṣùgbọ́n tí mo bá wọ èyíkéyìí nínú premises àwọn tí mo dárúkọ fún yín, ìbá ṣe Òbí, ìbá ṣe Àtíkù, ẹni olóṣèlú tí mo bá lọ tí mo gbà á, ègún ni. Mi ìdẹ̀ ní jẹ ègún láyé tèmi, mi ò ní jẹ ègún mọ́yán. Ìṣẹ̀dá mi ò ní jẹ ègún mọ́yán. Mi ní gbà á. Tí n bá ní interest, mo ń jẹ́ kẹ́ ẹ mọ̀ ni. Pè mí lẹ́yìn, máa sọ àwọn point tí mo ní fún ẹ tí mo lè gbà wọlé. Neat wá fà mí báyìí di ọ̀dọ̀ Tinubu fúnra ẹ̀ ni. A gbé sílẹ̀ fún mi. But I'm not interested. Torí pé kí ni ibi tí mò ń lọ ó ṣe kókó fún mi, ó ju tí gbogbo ilé táwọn lò báwọn rí yẹn ó jù lọ. Olóyè pé ó lọ́mọlúkà, àwọn ìrìn tó míyalé rìn rèé. Ó lóun dẹ̀ believe pé a ti mú Sugar Boy dání, pé ẹ pé o kẹ bá sọ̀rọ̀ ọ́ kẹjọ kẹ yẹra fún. Igboho gbé sẹ́rán mi eléyìí tí mò ń sọ fún yín o. Bọ̀ mo fẹ́ kẹ́ mọ̀ pé Igboho fúnra ẹ ti mọ tó ń ṣẹlẹ̀, ó dẹ̀ ti ń tẹnu mọ́ fún wa. Nígbà tí Igboho sọ ọ̀rọ̀ yẹn, mo pe omíyalé ò gbé kọ́, mo wá pe Sugar Boy, nǹkan báyìí ni mo gbọ́ nípa omíyalé àti ìwọ fúnra ẹ, pé kí ló ń ṣẹlẹ̀. Mo gbọ́ pé wọ́n lẹ́ lọ ṣe campaign fún ẹnìkan báyìí, pé ṣé lóòótọ́ ni, kì í tí ì sọ̀rọ̀ Tinubu, ọ̀tọ̀ tún lẹ́ni tí wọ́n lọ ṣe campaign fún o. Sugar Boy dá mi lóhùn. Mi ò wá sọ fún Polóyè ló sọ̀rọ̀ yẹn fún mi, Ọlọ́run búra fún yín, mi ì sọ fún. But Sugar Boy fúnra rẹ̀ wá dá mi lóhùn, ó lóhùn mọ̀ pé olóyè ló máa sọ. Ó lóhùn ti sọ, ó ní omíyalé, ó ní ẹ̀gbọ́n ẹ̀ ní olóṣèlú tó lọ ọ̀dọ̀ ẹ̀ yẹn, ó lẹ̀gbọ́n ẹ̀ ni. Sugar Boy wà láyé, mo wá fún lésì, mo ní bàbá tó bí mi tó bá wà láyé tó wá gbé gbá ìbò, tèmi dẹ̀ ń pariwo Yoruba Nation tí mo dúró yìí, tí mo ń pariwo pé Yoruba Nation, tí bàbá mi bá gbé bá ìbò, tí mo bá ráyè àti lọ da ibẹ̀rú, màá lọ dàrú. Toró tí ló bá tiẹ̀ kò lè bàgbà tèmi jẹ́. Èmi mo lọ́la, mo ní màá dábẹ̀rú. At worst mi ní ya sàkání mi tẹ̀ ní súnmọ́ sàkání ibi tó bá wà. Kẹ́ máa gbọ́ ẹ̀yin ọmọ Yorùbá. Nígbà tí mo sọ̀rọ̀ yẹn fún, mo ní ẹ̀yin fúnra yín mọ̀ pé ẹ̀yin fúnra yín lẹ fẹ́ kó ẹrẹ̀ ara yín báyìí. Tètè yẹra o, tó bá bá omíyalé sọ ọ̀rọ̀, olóyè fẹ́ràn ẹ o. Ọ̀rọ̀ tèmi sọ fún Sugar Boy ní ọjọ́ tí mò ń sọ yìí á ti tó ọ̀sẹ̀ bíi 4
tàbí jù bẹ́ẹ̀ lọ báyìí. Ọ̀rọ̀ tí mo sọ fún Sugar Boy lèmi sọ fún yín yìí o. Ó wà láyé bí bóyá mo parọ́. Mo ní tètè tó bá gbómiyalé sọ̀rọ̀ tí ò bá gbọ́ ìwọ tètè jìnnà sí o. Má jẹ́ kó kó ẹrẹ̀ yí ẹ o. Sugar Boy ló ń gbọ́. Ó dẹ̀ kúrò ńbẹ̀. Àjọ court. Later lọ́jọ́ tí mò ń sọ ìgangan lóye tún padà pé Ọmọlúkà òun gbọ́ pé Awíkonko gbé oyè báyìí fún Omíyalé pé kó àtàwọn boys yẹn pín pé Omíyalé nìkan náà ló ná owó jẹ. Wọ́n sọ oyè tó wó jẹ́ fún mi, olóyè sọ I think it's about 500,000. Pé kẹ́lẹ̀ mọ́ra dáradára tí Omíyalé ń ṣe pé òun ò tiẹ̀ fẹ́ rí ní ṣàkání òun mọ́ pé òun ti sọ pé kó má dé premises òun mọ́ kó má kọ ẹrẹ̀ yìí òun. Olóyè wa sọ bẹ́ẹ̀. Ṣé ń gbọ́ mi báyìí? Now after tó lóye sọ ọ̀rọ̀ yẹn mo tiraka àti rí Omíyalé bá sọ̀rọ̀ bọ̀ mi ò máìdì mi ò kàn lọ́bẹ̀ mọ́ pé kí n tiẹ̀ pé nígbà tó wá di àná Bàbá Èkìtì wá fọ́wọ́dù fídíò ẹ̀ yẹn sí mi. Ó kọ́kọ́ fọ́tò ní Bàbá Èkìtì kọ́kọ́ sẹ́ǹdì, ẹ má bínú mo sọ fún yín pé mo ṣe ẹ̀ débi tí mo wà ní o everywhere ooru mú mo fẹ́ ṣe fáńdì ó lè fẹ́ sí mi lórí. Bàbá Èkìtì wá sẹ́ndì fọ́tò yẹn sí mi pé kí n wo Omíyalé tó ń sọ̀rọ̀. Mo ní Omíyalé kẹ̀. Ó ní kí n lọ wò ó. Bàbá Èkìtì ní ara mi ń gbọ̀n. Mo ní kí ló ń gbọ̀n lára yín, kí ló dé ẹ jẹ́ ń wò ó. Mo wá kọ́ ti kọ́ mo lọ wò ó. Mo wá rí Omíyalé lóòótọ́. Ó ní kí n wò ó. Mo wá ka nǹkan tán kọ sínú ẹ̀. Mo ní Photoshop ní kò lè jẹ́ original photo. Ẹ jẹ́ kí n pe Omíyalé kí n béèrè. Mo wá pe Omíyalé. Meanwhile kó tó di pé mo gbà tí mo wá pé Omíyalé mo wá béèrè mo ní Omíyalé báwo ló ṣe gbérú gbèsè báyìí tó dẹ̀ sọ fún wa tá a dẹ̀ mọ̀ sí. Ó lọ́mọlúkà olóhùn fẹ́ sọ pé alábòsí ni yín, ṣùgbọ́n òun kàn tún wò pé kóun máa sọ ní ṣùgbọ́n òun máa sọ ó lálábòsí ni yín. Ó pè mí lálábòsí. Mo ní no problem, you are free. Mo ní but sọ fún mi kí ni reason. Ṣé ìwọ gangan ni ó wà nù fídíò tán sẹ́ndì àbí ìwọ kọ́ àbí wọ́n fabricate? Ó lóun ni ìwọ ni. Ṣé lóòótọ́ ló lọ declare fún Tinubu? Ó lóun ni níwájú Ọlọ́run tó dá mi. Bó ṣe sọ pé òun ni mo dẹ̀ rọra kọ́ọ̀tì kọ́ọ̀lẹ̀ mi ò ní kankan bá sọ. Mo kọ́ọ̀tì kọ́ọ̀ yẹn mọ́ lẹ́nu straight. Ó pè mí tó ẹ̀mẹ́rin. After that mi ò píkì kọ́ọ̀lẹ̀ mi ò ní kan bá sọ. Àti pín gàrí nìyẹn ó ti bá tiẹ̀ lọ ó ti yàn án. In tó tẹ́ lọ́rùn ló yàn yẹn. Oníkálukú ló mọ ohun tó yàn. Ojú ló mọ ohun tó yọnu. Èmi mo mọ ohun tó tẹ́ mi lọ́rùn. Ebi yẹn ayá apá mi kú, ìyà yẹn ayá jẹ mí. Dan máa fi ebi yẹn mọ́ra ká fi gba Yorùbá Nation yóò tẹ́ mi lọ́rùn. Ó fọlọ́run búra fún yín. Immediately tí mo kọ́ ti kọ́lẹ̀ tó lọ olóyè wa pè mí. Mo tún gbé Bàbá Èkìtì àtújọ gbéra wa tún bá ṣe máa ń make call. Olóyè tún sọ many things. Ìpè ṣé kìí ṣe pé Omíyalé fẹ́ sọ àwọn lẹ́nu báyìí. Àwa mo wà láwọn tó sọ fún wa kò lè sọ yín lẹ́nu, ara ẹ̀ ló bà lórúkọ jẹ́. Èmi máa sọ̀rọ̀ ẹ fọkàn yín balẹ̀. Omíyalé ò lè bà orúkọ ti yín jẹ́. Olóyè dẹ̀ ń sọ categorically pé òun sọ òun tún sọ. Ìpè tó bá kú ìràwọ̀ kan lójú ọ̀run òun ò ní dalẹ̀ Yorùbá Nation láíláí. Òótọ́ lẹ́yìn tẹ́ ń kọ́ kọ́mẹ́ǹtì ẹ nínú mi ni kí n mọ̀. Inú mi ni mo mọ̀ lóòótọ́ ṣùgbọ́n mo mọ Sunday ọmọ Adéyẹmọ kò ní dalẹ̀ Yorùbá. Màá sọ àwọn nǹkan bíi mẹ́ta tí mo ti encounter lọ́dọ̀ Ìgbòho tó mú mi sọ yí pé Ìgbòho ò lè dalẹ̀ Yorùbá. Mi ò dárúkọ kankan fún yín rí o, màá dárúkọ fún yín lénìí. The first day tí mo fi mọ̀ yí pé ọmọ Adéyẹmọ kò ní dalẹ̀ Yorùbá, ẹyọ kan ni màá dárúkọ fún yín mi ní, méjì tó kù secret ni mi ní sọ. Ẹnìyẹn gbé kọ́ mo wà lọ́dọ̀ olóyè ní Kútọ́nù, ó gbé fóònù ó pe olóyè, ó ń bẹ olóyè lórí fóònù, ó ní kó jọ pé kó lọ fún Tinubu ní support. In tó bá fẹ́ la máa ṣe, wọn ò fi eléyìí pàtàn fún mi o. Kódà ọjọ́ tí mò ń sọ yìí, first day tí mò ń sọ yìí, Omíyalé jókòó, mo jókòó, Sugar Boy jókòó, gbogbo alájọ wà lọ́dọ̀ olóyè.
lójú gbogbo wa ó ń bẹ olóyè pé jọ̀ọ́ fún lágbájá ní support whatever you want we are going to do. àti ẹ̀ tètè mẹ́ni later ni mo ṣe wá discover pé èèyàn báyìí ni ìlú mọ̀ọ́ká èèyàn ní nílẹ̀ Yorùbá. I don't want to mention name, mo ti fẹ́ sọ tẹ́lẹ̀ but mo tún wò pé it will look like a fool tí n bá lọ sọ. mo ṣàmú mọ́ra bó ṣe sọ ọ̀rọ̀ yẹn tán olóyè wa fún lésì pé pẹ̀lẹ́ òun guarantee yín wípé kò sí tẹ́lẹ̀ ṣe tóun fi lè betray ilẹ̀ Yorùbá láéláé. Tinubu ò ní bí lọ òun ò dẹ̀ ní fún ní support láyé kò sí tẹ́lẹ̀ fi bẹ́ òun ò lè support Tinubu. Yorùbá lòun dúró fún òun dẹ̀ máa dúró fún. Number 1 nìyẹn o. After tí olóyè drop call yẹn tó cut mo ń dọ̀bálẹ̀ síwájú ẹ̀ torí gbogbo conversation yẹn ni mo ń gbọ́ mo dúpẹ́ mo ní ẹ ṣe eléyìí mo ní eléyìí gan tó ń téèyàn ń kẹ́kọ̀ọ́ lé lórí. Ẹ máa bá mi like program ẹ máa share ẹ Ọlọ́run á pọ́n yín lé. mo ní èyí tẹ́ ẹ ṣe yìí ó tó nǹkan téèyàn ń kẹ́kọ̀ọ́ nípa ẹ̀ mo lè jọ mi lójú mo ní fún tẹ́ ẹ ṣe yìí mo gbà fún yín lẹ́ẹ̀kan sí mo dọ̀bálẹ̀ síwájú ẹ̀. Ìgbòho ń wà láyé lẹ́ni ó lè gbàgbé ọjọ́ yẹn bọ̀ tèmi ò gbàgbé. Ẹ bèrè ọ̀rọ̀ tí mò ń sọ fún yín ẹ bèrè lọ́wọ́ omíyalé ẹ̀yin tẹ́ ẹ bá súnmọ́ tẹ́ ẹ bá mọ̀ ẹ bèrè pé ṣé lóòótọ́ ni. Ẹ má sì mí gbọ́ mi ò sọ pé oníkálukú ò ní tiẹ̀. Ìgbòho lè má pé 100% ṣùgbọ́n ẹ má gbàgbé pé Ìgbòho èèyàn ni kì í ṣáńgẹ́lì. But ní ti pé Ìgbòho á betray Yorùbá for other point kí ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni òye yín o. Ìgbòho ń ṣe mùmú o kì í ṣọmọdé o ìlú mọ̀ọ́ká tó lórúkọ ni o nílẹ̀ Yorùbá. Kò sí gbogbo àwọn tó ń jẹ nínú òṣèlú lẹ́ni tí wọn ò respect Ìgbòho. MC ó respect Ìgbòho dọ́gba ni. Ó wà nínú ìjọba ló ṣe rí jẹ ló ṣe dàbẹ́ ni pé wá ti wá lówó ju Sunday Ìgbòho lọ kò lówó tó Sunday Ìgbòho tẹ́lẹ̀ ẹ mọ̀ náà tí mò ń sọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbọ́ mi ẹ mọ̀ títọ́ tó wà ń bẹ̀ kò ní owó Sunday Ìgbòho tẹ́lẹ̀ rí ṣùgbọ́n torí pé ó wà nínú ìjọba oúnjẹ ló ṣe dàbẹ́ ni pé wá ní owó orówó fi kó àwọn èèyàn tiẹ̀ mọ́ra náà ju Sunday Ìgbòho lọ but respect yẹn wà ń bẹ̀. Sunday Ìgbòho ò lè kanlẹ̀kùn MC Olúọmọ kó Olúọmọ béèrè pé ta lẹ́ni yẹn kò ní béèrè tó bá fi lè mọ̀ ipò ń bọ̀ á ní ẹ lọ sílẹ̀kùn fún kó wọlé àwọn tiwa nìyẹn reality lè ní sọ fún yẹn mọ̀ náà. Sunday Ìgbòho ń ṣe kì í ṣe àjànàkú ẹ̀ kọjá mo rí nǹkan fìrí àjànàkú Sunday Ìgbòho ó kọjá mo rí nǹkan fìrí. Tí Sunday Ìgbòho bá fẹ́ dalẹ̀ Yorùbá ó mọ àwọn olóṣèlú tá pè tá sọ fún pé ẹ wá mo ń drop kìíní ẹ wá ẹ jẹ́ ká negotiate ó mọ àwọn tá pè tí wọ́n á dẹ̀ negotiate kódà àwọn láfún ní protection tá fi wọ ilẹ̀ Yorùbá wá pẹ̀lú rọrùn àwọn láfún ní security tá protect ẹ̀ tá fi padà wọlé Yorùbá fàtìlẹ́gbọ́ yẹn àwọn land escort ẹ̀ tó mọ bó ṣe máa rìn tá fi wọ Àbújá tán jọ strike agreement wọn tá jọ ṣe tán dẹ̀ fún ní tó wá Nàìjíríà la pé anything ní Sunday lè fi negotiate adẹ̀gbá agbèsápò apọ́kẹ́tẹ́ kò sí ní anybody kò sí ní tẹ́fẹ́ fi ṣe èpè náà lẹ́jẹ̀ẹ́ ó dalẹ̀ èèyàn burúkú ni ó ti bá yé jẹ́ ariwo yẹn lẹ́ kékékékékéké ọmọlọ́mọ anáwó tó fẹ́ náà máa bí kú bá dé náà yọ kú bí ọ̀sẹ̀ kú bí kú ọ̀dẹ̀ dé náà àwọn tẹ́ ti ń ṣe fún látọ̀dún tó ti pẹ́ mélòó nu wọn ló ti kú dànù àmọ́ pé pé ajá ò bó pẹ́ bóyá o bọ̀ síbẹ̀ náà kẹ́nẹ́ Ìgbòho ń ṣe onídọ̀tí ẹ̀yin fúnra yín mọ tí mò ń sọ tí Ìgbòho bá fẹ́ sọ pé mo fi Yorùbá Nation lẹ́kùn fẹ́ lọ ṣòṣèlú ó máa ṣe in a glorious in a glamorous way ni kí Ìgbòho gbé fóònù tí ò bá pe Tinubu direct kò lè pe MC tàbí kó pe ẹ̀yin fúnra yín mọ̀ náà kò ní kanlẹ̀kùn tí ìwọlé Tinubu ni tádẹ̀ negotiate bóde ìjọba Àtíkù ló fẹ́ lọ inú Àtíkù gan máa dùn pa ni èló ló fẹ́ gbà ló máa béèrè kí ló nídìí ló máa béèrè why tẹ̀sẹ̀ wá fẹ́ máa ba orúkọ ọmọ lọ́mọ jẹ́ why tẹ̀sẹ̀ nídìí láti tẹ̀fẹ́ destroy image ọmọ lọ́mọ nítorí òtítọ́ pé dúró pé lágbájá o
tó o bá ti ready fún àlàáfíà èmi gan ò lè bá ẹ ṣe. Because of that you started calling him different names. Ìṣẹ̀dá àbí yín o orí àbá gbogbo yín jà àdàbí tó bá yẹ pé lóòtítọ́ ẹ̀dá ní tẹ́ ẹ rí i pé lóòótọ́ ni Sunday Igboho ń tẹ̀lé olóṣèlú tàbí tó mọ̀ sí ìgbésẹ̀ tí omíyalé gbé àtàwọn tó kù ẹ̀. Tí Igboho ò bá ti mọ̀ sí èmi ò defend o bọ̀ mò ń sọ fún yín tí ò bá ti ẹ mọ̀ pé mi ò accuse ẹ̀ báyìí bọ̀ mò ń jẹ́ kó yé yín tí ò bá ti mọ̀ sí ẹ̀ ní mú gbogbo yín tẹ́ accuse ẹ̀ gbogbo yín yẹn ẹ̀ ní mú jẹ ẹ jẹ ìyá ẹ̀. ẹ jẹ ìyá ẹ̀ bọ̀ máa jẹ́ kó yé yín pé Sunday ò ní fi Yorùbá ni ó ti sọ kàkà tí yóò fi Yorùbá nation lẹ̀ kó yá kú òun sọ tèmi náà dẹ̀ máa ń tẹnu mọ́ nìyẹn tí n bá kú lẹ̀ níyìn nínú Yorùbá nation yìí orúkọ mi wọ́n á sì dá débì kan kẹ́tì ẹ̀ tó gbàgbé ẹ̀ wọ́n á dá débì kan pé bọ̀bọ̀ tó ń pè lọ́mọ lúkà yẹn kódà bó tiẹ̀ jáwọn ọ̀rọ̀ tí mo ti sọ sílẹ̀ tó ti wà nínú Facebook tó wà ní YouTube tó wà ní TikTok títí láéláé ni kò ní parẹ́ wọ́n á máa wò. So I am content I am all more pleased tí n bá tiẹ̀ wá kú sínú Yorùbá nation ó tẹ́ mi lọ́rùn. But tó bá wù yín ẹ jáwọ́ nínú ìwà ìbàjẹ́ àní ẹ̀yin sọ̀rọ̀ pé kálàáfíà jọba ẹ̀yin yẹn lẹ̀ ń jáde ẹ̀ ń kọ̀ǹdẹ́mù ọmọ lọ́mọ tẹ́ni ọmọ ológo ìwọ rò pé o lẹ́nu ni o rò pé o lè sọ̀rọ̀ wọ́n lẹ́nu téèyàn fi sọ pàdé gún lèèyàn tún fi sọ pàdé ògún mọ́ ìwọ yìí lọ́jọ́ kìíní àná tó ń pariwo Sunday Igboho èèyàn ni èèyàn ni èèyàn ni Sunday Igboho yẹn tó wá dẹni tí ò ń ṣe èèyàn mọ́ lójú ẹ̀ Ọlọ́run á dáa. You are only talking because you want to talk. God will judge. Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀? Sunday Igboho àná tó ń pè ní hero akọni wa òun ló di Sunday Igboho lọ́dọ̀ tiẹ̀ èmi ò wá mi ò jà torí pé bóyá Sunday Igboho kò sí kankan tèmi àti ẹ̀ kó papọ̀ bọ̀ tó bá láròjinlẹ̀ tó jẹ́ ojúlówó ọmọ Yorùbá tó láròjinlẹ̀ tó bá wo ipa tí Sunday ọmọ Adéyẹmọ kó wàá mọ̀ pé kì í ṣe ẹni tó yẹ kẹ́ẹ̀kan lábùkù ni wàá mọ̀ dájú pé ẹni kò yẹ ká kàn lábùkù ṣùgbọ́n torí bẹ́ẹ̀ láròjinlẹ̀ ẹ̀ nínú tán rò òun ni gbogbo yín ṣe bìlífù pé àfi tẹ́ bá bọ́ síta tẹ́ bá kan ọmọkùnrin yẹn lábùkù and you are looking for peace màmá yín onídọ̀tí yín ibo ló wà ṣe bójú yá já ń bò bá yá ṣebí ti Sunday lẹ́ ń rí sọ ojú yín á já bóyá Sunday ló ṣiṣẹ́ fún olóṣèlú bóyá màmá yín àmọ́ ń bò bá yá àyálà ya yín tẹ̀yìn pọ́nlé yẹn àmọ́ ẹ̀kọ́ tí ẹ jẹ́ kó dọ̀dọ̀ tẹ́ni ẹ jẹ́ kó dọ̀dọ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ mo dárúkọ wọn kí lẹ èébú wo lẹ tún fẹ́ fi bú mi ó lè ní mi mo jí fóònù kí lẹ tún fẹ́ fi bú mi ó fún mi 20,000 kí lè èébú tó tún fẹ́ fi bú mi bọ̀ mọ́ máa sọ fún yín wípé ìṣẹ̀dá ọmọkùnrin yẹn á bí yín àfi tí ò bá ṣe wípé ẹ mọ̀ọ́mọ̀ fi bà ọmọkùnrin yẹn lórúkọ jẹ́ àfi bẹ́ẹ̀ tó bá jẹ́ pé kì í ṣe pé ẹ mọ̀ ń bà orúkọ ọmọkùnrin yẹn jẹ́ ni òun nìkan lè fi escape bọ̀ tó bá jẹ́ pé ẹ mọ̀ yí pé gbogbo dẹ́ ń sọ yẹn fi parọ́ mọ́ ni ẹ̀ẹ́dẹ̀ rí òtítọ́ ẹ̀dìmọ́ ẹ̀ ní fat ẹ̀ẹ́dẹ̀ mọ̀ọ́mọ̀ ń bà ọmọkùnrin yẹn lórúkọ jẹ́ ìṣẹ̀dá àbíyín ẹ̀ ní mú jẹ ṣe bẹ́yìn náà bímọ ṣe bẹ́yìn fúnra ẹ tẹ̀ lórí ara yín ń bà ẹ máa wòran Ọlọ́run adájọ́. Adémọ́lá Phillips there's no kí ló Ìgbòho fẹ́ jáde wá sí mo rí títẹ́ ní ológo ń sọ láàárọ̀ ẹnìkan sẹ́ndì ẹ̀ sí Ìgbòho kí ló dé tí ò wá ṣe fídíò kí ló dé tí ò wá ṣe is it a must kí ló bá omi alẹ́ kéré sí nǹkan tó bí Ìgbòho àti ẹ̀mọ́ irú àwọn tó lè dìde ó sọ pé èmi àti Ìgbòho ń ṣiṣẹ́ papọ̀ Ìgbòho ń ṣiṣẹ́ fún wa òun ni àwọn olóṣèlú bíi former governors former senators tó ní access irú àwọn Teslim Fọlárìn tó jẹ́ senator nìbàdàn kó sọ̀rọ̀ jáde pé mo ti bá Ìgbòho sọ̀rọ̀ ó dẹ̀ máa fún wa ní support irú àwọn tẹ́lẹ̀ sọ pé kí Ìgbòho wá kó bọ́ sí gbangba kó wá deny ẹ̀ nìyẹn pé kò rí bẹ́ẹ̀
kì í ṣe irú omíyalé. Mọ̀rọ́bà sí omíyalé dárúkọ Ìgbòho ni ẹ̀rí gbogbo yẹn kàn ponú dànù ẹ ọpọlọ yìí ò pé, ọpọlọ yìí sùn sílẹ̀. Ṣé omíyalé dárúkọ ẹ̀ ni? Àbó sọ pé Ìgbòho ló rán wa wá pé ká wá ṣe Yorùbá Nation. Ọ̀fọ̀ ni. Ṣé mọ̀ kíní kan lẹ̀ understand? Ṣé rí nílé ayé yìí ẹlòmíì ò kí ẹ̀ nípa tó ń pè ní orúkọ. Èmi ní orúkọ tèmi fẹ́ tún ṣe. Ìgbòho sọ̀rọ̀ kan ó nínú òun o, ó lórúkọ òun lòun fẹ́ kó wọ inú ìwé gold. Ó ní I want my name to be on golden records. Kan sá sọ pé ọmọkùnrin kan tí wọ́n ń pè ní Sunday Adéyẹmọ ó sa ipa báyìí nígbà tí wọ́n ń jàjà Yorùbá Nation. Ó ní tóun wá láyé òun. Understand Ìgbò ọ̀pọ̀lọpọ̀ yóò mọ̀ di orí pé òkèèrè lọ̀pọ̀lọpọ̀ yín dúró sí débi tó wà rí súnmọ́ rí. Ṣé bẹ́ẹ̀ rí fídíò bí Ìgbòho bá mú fóònù báyìí tó pe Òṣùpá Saheed Òṣùpá bó ṣe ní èrò lẹ́yìn tó Òṣùpá máa gbé nǹkan tó ń ṣe àfilẹ̀ a máa sábọ̀ lọ́dọ̀ Sunday Ìgbòho. Mọ bó ṣe jẹ́. Ṣé bẹ́ẹ̀ rí tí Pàṣọ máa ń ṣe fídíò ó pe Sunday Ìgbòho nínú fídíò kọ lásán ó ní ká ṣe fídíò ẹ̀ kí gbogbo ayé lè mọ̀ pé òun bá Sunday Ìgbòho sọ̀rọ̀. Ẹ má ṣe mi gbọ́ mi sọ pé Pasuma ò kì í ṣe star ni Pasuma gbogbo àgbáyé ló ti ná mọ̀, star ni Òṣùpá gbogbo àgbáláyé náà ti mọ̀, ṣùgbọ́n àwọn méjèèjì bọ́n ṣe star tó wọ́n fún Ìgbòho ní respect ọ̀nà ìpè eléyìí èèyàn ni. Ṣùgbọ́n ìwọ jókòó sínú rúmà pálọ̀ kan níbi tó jókòó sí wàá máa kan Sunday Adéyẹmọ wàá máa kan lábùkù ọ̀pọ̀ yín pé kò sí tó ṣe tó fi deserve àbùkù lọ́dọ̀ ẹ̀. Oore ló ṣe ìran Yorùbá, oore ló ṣe. Ṣe lọ mú MC tí ò jáde fún Yorùbá Nation ṣe lọ kàn mọ́gi. MC tí ò jáde nítorí ọ̀rọ̀ Yorùbá Nation ṣe lọ kàn mọ́gi. Auxiliary wà ní Ìbàdàn ṣe lọ kàn mọ́gi. Àwọn Tokyo gbogbo àwọn whoisu tó ń ṣiṣẹ́ tọ́gì káàkiri ṣe lọ mú wọn. Ṣé bẹ́ẹ̀ lè lé wọn nú Yorùbá Nation tẹ́ bá gba Yorùbá yẹn lé ní iṣẹ́ fẹ́ lé wọn pé wọn ò ń sọmọ Yorùbá mọ́ ni lè lé wọn. Ṣùgbọ́n ọmọ Adéyẹmọ tó dìde wọ́n ní bónírèsè bá tiẹ̀ lóhùn òfin gbámọ́ eléyìí tó fi ń kọ́ kí Ìgbòho tiẹ̀ wá lóhùn ò ṣe mọ́ eléyìí tó ṣe ń kọ́. Àbá tiẹ̀ wá bọ̀ sí pé Ìgbòho jẹ́ kó yé gbogbo yín pé tó bá ku ìràwọ̀ kan lójú ọ̀run kò sí dámú kò ń dalẹ̀ Yorùbá Nation láìláì. Kò ní rí bẹ́ẹ̀ láíláí. Ẹ jẹ́ lọ jáwọ́ nínú ìwà ìdọ̀tí ìwà ìbàjẹ́ yín, ìwà pálapàla rédèrèdè tẹ́ ń bá kiri ẹ̀yin ọmọ Yorùbá bíi kẹ́ fojú olóore kẹ́ fi gúngi, kẹ́ fojú olóore kẹ́ fi gúngi. Pẹ̀lú bí mo ṣe ránṣẹ́ jẹ́jẹ́ bí mo ṣe ráwọn tán ló lọ sọ́nù gúrùpù ẹnìkan sì pè mí lọ sọ́nù gúrùpù pé àwọn jẹ́rìí Ọmọlúkà wà ń bẹ̀ torí pé mo sọ pé mo fẹ́ràn Tinubu. Òtítọ́ ni àwọn deceive you. Tó bá jẹ́ wípé Nàìjíríà ń lọ déédéé tí ò sí ebi tí ò sí ìyà tí wọ́n ṣọ̀nà tó mi ẹ̀rọ ń yọ tí gbogbo ẹ̀ ń lọ tí ò sí ìnira fọ́mọ anybody màá tò sẹ́yìn Tinubu. Reality lẹ́gbọ́n yìí. Ṣùgbọ́n torí pé mo la ojú mi mo ṣí ọpọlọ mi mo la etí mo ríran mo fojú ríran mo fetí gbọ́ mo dẹ̀ lu ọpọlọ mi mo rí wípé Jésù kò lè jẹ́ president Nàìjíríà kí ẹnikẹ́ni gbádùn ní Nàìjíríà yàtọ̀ sáwọn Fúlàní. Níwọ̀n ìgbà tẹ́ ẹ̀ bá rẹ́dí àti change constitution tẹ́ ẹ̀ rẹ́dí àti padà sí regional government tẹ́ ẹ̀ dẹ̀ rẹ́dí pé ká pín kò sí tó ń jọmọ́ presidency kankan. Ẹni tó ń lọ bẹ̀ àpò ara ẹ̀ àtàwọn tó yí ká òun ló fẹ́ lọ jà fún. Ẹgọ̀ ni ìbá má ṣe pé ẹgọ̀ ṣé wọn wà wọ́ọ̀dù ọ̀nà ni ṣe báwọn èèyàn náà gbá ọ̀nà wọn fún wọn á jókòó tẹ owó yẹn wọn á jẹ́ ṣe ronú àròjinlẹ̀. Èmi ò ní support Tinubu bó ti wù kó lábẹ́ bó ti wù kíyà yẹn pọ̀ tó kò sí èmi ò support election. Ẹ̀yin tèmi l'Ondo state mo máa ṣe voice note yẹn jáde wọn báyìí tẹ́ ẹ̀ rí wo wọ́n ti sọ pé wọ́n á mú mi mo sọ fún yín pọ́lọ́pàá invite mi tí mo lọ bẹ̀ wọ́n ní mo ní kò ní sí election mo tún máa sọ jáde máa ṣe ní audio máa post ẹ̀ sáwọn groups. Gbọ́dọ̀ jáde dìbò tó bá mọ ipò nífẹ̀ẹ́ Yorùbá lọ́kàn you must not come out to vote.
jókòó ẹ sínú ilé ẹ jẹ́jẹ́ ìyẹn tí bò wọ́n bá máa hold tán bá máa ṣe election yẹn. Sit down for your house. No election for Yoruba people. Àwọn tó bá fẹ́ dìbò wọn ẹ jẹ́ kán dì. Tinubu ò ṣẹ̀mí, mo dẹ̀ gbàgbé pé kò sí tó kàn pẹ̀lú ọmọ Yorùbá. Ọmọ Yorùbá ò bínú sí Tinubu, kò sẹ́ni tó ń bá Tinubu jà. Àwa ń sọ fún wípé ibi tó ń lọ yẹn kò lè ràn ìran Yorùbá lọ́wọ́, làwa ń sọ, tèmi ń sọ nìyẹn. Ṣé omíyalé ro gbogbo wọn yẹn ni kò ní ọpọlọ tó lè ro tó fi ro nǹkan tó jọ bẹ́ẹ̀. Omíyalé kan rẹ̀ lábùkù, ó kan olóyè lábùkù, ó dẹ̀ kan gbogbo àwa tájọ mọ́ra wa tájọ kóra, ó kan lábùkù. Kì í ṣe gbogbo èèyàn ló lè febi mọ́ra o, òótọ́ ni mo sọ fún yín, kì í ṣe gbogbo èèyàn. Omíyalé ò lè febi mọ́ra. Ṣé bẹ́ẹ̀ rí ibi tí mo kó wá rí pé mansion ni, bẹ́ẹ̀ rẹ́gbẹ́ ògiri ẹ̀, ṣé bẹ́ẹ̀ rí pé mansion gidi ni, ẹ ti rí ìṣòro gbogbo ẹnìkan ló kó kúrò bẹ́ẹ̀ tèmi náà kó wọ bẹ́ẹ̀. Bó pẹ́ títí ìyà ayé wa ń bọ̀ wá dópin. Ó rí bẹ́ẹ̀ ni, mo gbàgbọ́ pé by grace of God tí mo bá wọ orílẹ̀-èdè tèmi, orílẹ̀-èdè Yorùbá, àyípadà ọ̀tun á dé. Àyípadà ọ̀tun á dé. Ẹ jókòó, ẹ bẹ̀rẹ̀ sí ní sọ ohun tó wù yín. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ má bọkàn yín jẹ́ o. Yoruba Nation, no going back. Ẹ má bínú o, ẹ̀yin tẹ́ ń wò mí ní Facebook àti YouTube, ẹ má bínú. Mo sọ fún yín pé mo ṣẹ̀ṣẹ̀ move síbi tí mo wà ní. So kò sí bí ó ṣe máa rí náà tí gbogbo ẹ̀ tí lè ṣẹ́tù. So gbogbo ẹ̀ ó sì ń ṣe ségesège. Ẹ pé náà yẹn kú báyìí. Ẹ má bínú. So ọ̀rọ̀ mi ò ní pọ̀ wọ́n bá wọn lábọ̀ ọ̀rọ̀ lásọ fún ọmọlúwàbí tó bá dénú ẹ̀ yóò dòdìndì. Eléyìí tẹ́ ẹ ti gbọ́ yìí mò ń fi yí eyín ni èmi ọmọ Lúkà o, kí n yá kú kẹ́ máa rántí orúkọ mi pé orúkọ yẹn ò bàjẹ́, ó tẹ́ mi lọ́rùn ju kí iṣẹ́ ni mo fẹ́ tẹ̀lé olóṣèlú Nàìjíríà kan lọ láyé. Èmi gbàgbọ́ pa máa gba Yorùbá Nation yìí o, a máa gbà á, kò sí tó máa yẹ wígo gbá ó dá mi lójú ọjọ́ ṣẹ lọ. Páàní gba Yorùbá Nation, àgbààgbà tó ń gbà á gbà á. Ibi tọ́rọ̀ lọ́dẹ̀ yé mi, mo ti sọ fún yín, dẹjú yín lẹ̀ máa ríran, rẹ́rẹ́ máa rún, gbùrùgbù máa hú. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, reality lẹ́gbọ́n yẹn. Ẹ dẹjúlẹ̀, ẹni bá dẹjúlẹ̀ àrímú. Sunday Aro, Mo Johnson, who is Sunday Aro? Sunday Aro, okay. And let him come out and speak now. Ìgbòho tèmi mọ̀, mo ń tẹ́ mọ́ yín létí ni, kò lè dálẹ̀ Yorùbá. Anybody can come out and speak. Wetin concern anybody. Anybody tó bá wù kó jáde. Ẹ jẹ́ kí Sunday Aro yẹn, ẹ jẹ́ kó jáde kó wá sọ pé Ìgbòho sọ pé káwọn lọ ṣòṣèlú. Tó bá ti sọ, we play. Èmi náà mọ̀ pé kò sẹ́ni tó ṣe é finú tán gbà yẹn. But ní lọ́lọ́ tèmi bá yín sọ̀rọ̀ yìí o, Ìgbòho tèmi mọ̀ yẹn o, mo gbàgbọ́ pé kò lè dálẹ̀ Yorùbá. Tèmi nìyẹn. Moses Adébámbọ̀, hey, ó tún ti kú. So I will round up because beginning and ṣe ń kú tó ń tàn tó ń kú yìí mi o, I don't like it. So I will need to set up everything kí n tó lè ṣe normal thing. Ẹ jọ̀ọ́ ẹni tí Ọlọ́run bá fún lórí ọ̀fẹ́, ẹ ràn mí lọ́wọ́ kí n ṣe wallpaper síbí. Ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́ wallpaper so that kí background yẹn kó lè. Ẹ jọ̀ọ́ Ọlọ́run á pọ́n yín lé o, kì í ṣe pé mo fi ṣe ìgbéra. Ó tẹ̀yẹ pé yín kan bú wa pé a ti ń tọrọ bára, àṣà àjálè, àgbégbá olè. Mo dẹ̀ béèrè báyìí ni, kò sẹ́ni tí mo lù ní jìbìtì, kò dẹ̀ sẹ́ni tí mo fagídí gbà lọ́wọ́ ẹ̀. Tọ́lọ́run bá fi sí ẹ lọ́kàn láti ṣe àánú yẹn fún mi, do it. This back tí mo jókòó yìí, mo fẹ́ ṣe wallpaper sí. So tọ́lọ́run bá fún ẹ ṣe ṣèrànlọ́wọ́ yẹn fún mi, I will appreciate it. God bless you. Finally,
Yoruba Nation no going back. A máa gbà á. Ogún ọdún ó ń bọ̀ wá kú ọ̀la. Ó lè máa dàbẹ́ ni pé kò ṣeé ṣe, kò ṣeé ṣe, kò ṣeé ṣe. But ìrí tèmi rí tó wà nílẹ̀ yìí, ìrí tèmi ń wò yìí, ó di dandan ó máa ṣeé ṣe. Iṣẹ́ Ọlọ́run ni. Iṣẹ́ Ọlọ́run majority yìí ṣàmọ́ra rí lọ́dún 3-4 sẹ́yìn ni ṣàmọ́ra rí ni. Torí pé Ọlọ́run mọ̀ọ́mọ̀ gbé iṣẹ́ kan ètò kàǹkà ètò gbé Ọlọ́run gbé ètò yẹn kalẹ̀. Òun ni gbogbo wa ṣe mọ́ra, òun ni ìwọ ṣe mọ̀ mí, lèmi ṣe mọ̀ ẹ́, ni gbogbo wa ṣe mọ́ra wa. Fucking shit. So bó ṣe jẹ́ nìyẹn o. Òun ni gbogbo wa fi mọ́ra wa, kò sí nǹkan kan jù bẹ́ẹ̀ lọ. And we thank God for everything. Ó dà pé polo tọ́nu generator. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. So a ní rí jù báyìí lọ ní fún ti èní. Ọlọ́run á pọ́n gbogbo yín lé o, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé, thank you and God bless. Ẹ bá mi pín o.